A kú dédé àsìkò yìí yóò sì dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ló níròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ná nǹkan mọ́ kóbó à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Lórí bí ètò òṣèlú àti ìjọba bó ṣe ń lọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, wọ́n ti pe àkíyèsí ààrẹ Bọ́lá Tinubu wípé kó dákun dábọ̀ kó má sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè ẹlẹ́gbẹ́ òṣèlú kan ṣoṣo, wípé ó jẹ́ ohun tó burú jáì fún ètò ìṣèjọba àwarawa kí orílẹ̀-èdè kó ní ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo láìsí alátakò. Àwọn àgbà ọ̀jẹ̀ nínú òṣèlú nílẹ̀ yìí ni wọ́n pe àkíyèsí ààrẹ Bọ́lá Tinubu náà wípé ọ̀nà tó ń gbà ṣe ètò ìṣèjọba rẹ̀ yìí fi hàn wípé ó fẹ́ sọ gbogbo ọmọlẹ̀ yìí pátá o kí wọ́n wà lábẹ́ ọ̀búrọ̀là ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo láláìsí alátakò, èyí tí ó máa gbójú àgàn wo ìjọba rẹ̀ bó ti ń lọ. Àwọn àgbààgbà ọ̀hún tí wọ́n fi oríkorí fi kùlùkù tí wọ́n gbé ọ̀rọ̀ kan léde lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí. Níbẹ̀ láti rí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà, eyín sẹ́nẹ́tọ̀ David Mark, igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Alhaji Atiku Abubakar, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra Peter Obi, bákan náà ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága fún ẹkùn gúúsù ìwọ̀ oòrùn nínú ẹgbẹ́ òṣèlú PDP olóyè Ọlábọ̀dé George, bákan náà láti rí ẹni tó ti fìgbà kan jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC olóyè John Oyègùn àti àgbà ọ̀jẹ̀ nínú òṣèlú tẹ́lẹ̀ rí ọ̀gbẹ́ni Malam Lawal Batagarawa. Àwọn wọ̀nyí ni wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ tí wọ́n gbé ìròyìn náà jáde tí wọ́n sì pe àkíyèsí Bọ́lá Ahmed Tinubu wípé kó má fi ìtàn èyí tí ó da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú kó má fi lélẹ̀ o. Wọ́n yìí fipá sọ fún ẹnikẹ́ni láti ṣe òṣèlú, bóhùn ọ́ ó ṣe ni bí ò sì wọ́n ẹ́ kó o tẹ̀síwájú ni o ńlọrọ̀ òṣèlú. Wọ́n ní ṣùgbọ́n bí Tinubu ṣe ń ṣe ìjọba rẹ̀ yìí fi hàn wípé ó fẹ́ sọ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n wà nínú òṣèlú kan ṣoṣo láìsí alátakò. Lórí ìpalẹ̀mọ́ ètò ìbò àti bí ètò ìṣèjọba ilẹ̀ yìí tó ń ti àwọn aṣòfin ilẹ̀ wa bí wọ́n ṣe ń gbáradì láti ṣe ètò ìbò ọdún 2027, tó ń ti ìròyìn tó tún jáde wípé ó ṣeé ṣe kí àyípadà kó dé bá ọdún àti oṣù tá ó dìbò ọdún 2027 lérògbà wípé ó ṣeé ṣe o kó jẹ́ ọdún 2026 èyí tó ń bọ̀ lọ́nà yìí ní ètò ìbò gbogbogbò ilẹ̀ yìí yóò wáyé. Ẹgbẹ́ òṣèlú kan tí wọ́n pè ní Both Party, àwọn ni wọ́n ti sọ̀rọ̀. Both Party ní kí ààrẹ ilẹ̀ yìí àti àwọn aṣòfin wa kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má ṣe fi ọwọ́ kan ọdún àti oṣù èyí tó yẹ kí ètò ìbò wọn wáyé tí gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n ti fi ọkàn sí tí wọ́n sì ti ń gbáradì, èyí tí wọ́n mọ̀ wípé ọdún 2027 náà ni yóò wáyé o, tí í ṣe ní oṣù kejì àti oṣù kẹta ọdún 2027. Wàyí o, ẹgbẹ́ òṣèlú Both Party sọ wípé àwọn aṣòfin ilẹ̀ yìí ni wọ́n ti ń gbé yẹ̀wò láàrin wọn wípé bóyá kí wọ́n sún ọjọ́ náà padà wá sí ẹ̀yìn nínú oṣù kọkànlá ọdún 2026. Wàyí o, ẹgbẹ́ òṣèlú Both Party látẹnu tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú náà, eyín olóyè Sọ́ni Adénúgà, èyí tó fi ọ̀rọ̀ náà léde nílùú Àbújá lọ́jọ́ àìkú tí ṣe ọjọ́ 14 oṣù kejìlá ọdún yìí nílùú Àbújá wípé òun rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó dákun dábọ̀ kó má ṣe jẹ́ kí ọjọ́ náà yí kúrò nínú oṣù kejì oṣù kẹta ọdún 2027. Bákan náà ló rọ àwọn aṣòfin ilẹ̀ yìí kí wọ́n gbájúmọ́ nǹkan ìmíì
yàtọ̀ sí ọ̀rọ̀ láti yí ọjọ́ àti oṣù tòun ti ọdún padà nínú ètò ìbò. Wọ́n ní bí wọ́n bá fi ọwọ́ kàn án bí ẹni wípé wọ́n fẹ́ da gbogbo ẹ̀rú pátápátá lámáì ní ojútùú ni o. Nípa ìdí èyí, àwọn ọmọ Nàìjíríà wọn ó ti mọ̀ wípé lótìtọ́ lódodo lètò ìṣèjọba Bọ́lá Tinubu ni ò ṣetán láti ṣe ohun tó tọ́ bí kò ṣe wípé kó da wọ́rú fún àwọn ọmọ ilẹ̀ yìí ni. Ọ̀gbẹ́ni ọ̀hún èyí tó fọ̀rọ̀ náà léde rọ àwọn ọmọ Nàìjíríà láti wà ní ojúlalá kan fi ṣọ́rí, eléyìí tí ò bá dà kí wọ́n tètè sọ̀rọ̀ sókè, èyí tó bá sì sunwọ̀n kí wọ́n jẹ́ kí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí kó mọ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu alága ẹgbẹ́ òṣèlú Boot Party jáde nílùú Àbújá lásìkò tó bá wọn oníròyìn sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí. Ẹgbẹ́ Accord Party ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC wípé wọ́n tuntun bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ń da lérú dọ̀nà rú tí wọ́n máa rán ọmọ iná síná o nínú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo, tí wọ́n jẹ́ kí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kí wọ́n ní ọ̀nà àti ojútùú láti ṣe ohun tó tọ́ àtohun tó yẹ. Accord Party ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè tó ṣẹ̀ darapọ̀ mọ́ láàrin ọ̀sẹ̀ yìí tó kọjá lọ́hùn-ún. Wọ́n ní láti ìgbà tí Adélékè tó ti kéde ara rẹ̀ gbangba wípé òun ti di ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú Accord báyìí, òun náà ni wàhálà ti bẹ̀rẹ̀ sí ní so nínú ẹgbẹ́ òṣèlú náà. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú Accord Party látẹnu alága wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Pásítọ̀ Victor Àkàndé, èyí tó ṣe lálàyé wípé ẹgbẹ́ òṣèlú APC mú ọ̀kan nínú wọn láti lò ó kí wọ́n fi dá rògbòdìyàn wàhálà sílẹ̀ kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún má lè rójú ráyè ṣohun tó tọ́ àtohun tó yẹ o. Alága ẹgbẹ́ òṣèlú náà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun èyún Pásítọ̀ Àkàndé sọ wípé irọ́ báyìí lẹgbẹ́ òṣèlú APC ń pa, kálukú ló ti mọ̀ wípé wọ́n ń sin níbi tó dáa bí kò ṣe ohun tó bàjẹ́. Wọ́n ní ọmọ iná ni wọ́n rán síná ni wọ́n fẹ́ fi ṣe, ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní igi gogoro má gúnmi lójú, wọ́n ní àtòkèrè láti wò bọ̀. Àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní fi ojú ṣùnùkù wò báyìí wípé ẹgbẹ́ òṣèlú Accord Party jẹ́ ẹgbẹ́ òṣèlú tó bọ̀wọ̀ fún òfin ẹgbẹ́ tí wọ́n sì mú àṣà àti ìṣe wọn mú lọ́kùnkúndùn. Bákan náà ẹni wọ́n bọ̀wọ̀ fún ìwé òfin ilẹ̀ yìí. Wọ́n ní bá a bá rí ọmọ ẹgbẹ́ yòówù tó bá fẹ́ yọ wọ́kọ́wọ́ o, kélé òfin ó ń bẹ nínú ẹgbẹ́ wọn tí wọn yóò fi bá a wí láìsí wípé wọ́n wo ti ọlá èèyàn kan mọ́lá. Lákòótán wọ́n rọ ẹgbẹ́ òṣèlú APC láti dákẹ́jẹ́ o, bí bẹ́ẹ̀ kọ́ àwọn náà yóò kàn dé nínú rẹ̀, nítorí wípé ẹ̀hún tá a bá fi èrú kó jọ èrú náà láfi túká o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹgbẹ́ òṣèlú Accord Party tí wọ́n sọ sí ẹgbẹ́ òṣèlú APC. Àjọ tó ń rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ lójú pópó nílẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti ní àwọn yóò fi ọwọ́ òfin tọpinpin àti ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ ètí ọ̀kan nínú àwọn adẹ́rìn-pòṣónú tó tún máa ń ṣe àwàdà lórí ìkànnì ayélujára TikTok, ọ̀gbẹ́ni Habib Hamzat tí gbogbo èèyàn mọ̀ sí Pella, lórí jàǹbá ọkọ̀ tó ní òpin ọ̀sẹ̀ èyí tó lọ yìí. Gẹ́gẹ́ bí àjọ ẹ̀ṣọ́ aláàbójú pópónà eyín FRSC bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní ẹ̀rí máa jẹ́mi nìṣó kan èyí tó fi hàn wípé lásìkò tí Pella tó ń wa ọkọ̀ lọ́wọ́ náà ló tún sọ̀rọ̀ lórí TikTok èyí tó jẹ́ láìfò ló ń ṣe lọ́wọ́ tó sì lòdì sí òfin ìwà ọkọ̀ lójú pópó pẹ̀lú bí wọ́n ṣe ń fọn rere kéde rẹ̀ lóòrèkóòrè wípé béèyàn bá ń wa ọkọ̀ kó má ṣe gbé ẹ̀rọ alágbèéká sí etí tàbí wo ohunkóhun ju wípé kó fi ọkàn sí ibi ọkọ̀ tó ń wà lọ́wọ́ o. Wọ́n ní sí ìyàlẹ́nu Pella ló tàpá sí òfin ìgbòkègbodò ìrìnnà ọkọ̀ lójú pópó. Wọ́n ní gẹ́rẹ́ tí ó bá ti gba ìwòsàn tán nílé ìwòsàn tó wà, èyí ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀. Bí ọ̀rọ̀ rẹ̀ bá jọmọ́ ilé ẹjọ́, wọn yóò wọ tuurutu lọ sí ilé ẹjọ́ o, nítorí pé irúfẹ́ àwọn èèyàn wọ̀nyí wọn ló wọ́pọ̀ láàrin àwọn amúlùúdùn gbogbo tí wọ́n máa wa ọkọ̀ tí wọ́n sì tún máa ṣe ẹ̀rọ alágbèéká bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí ayélujára nítorí kọjú sí mi wọ̀ ọ́, léyìí tó sì jẹ́ ohun tó tàbùkù gbáà, tó tún jẹ́ ohun tó léwu, tó tún lòdì sí òfin ìgbòkègbodò ìrìnnà ọkọ̀ lójú pópó nílẹ̀ wa Nàìjíríà.
wọ́n ní àwọn ń dúró dè kí ara rẹ̀ kó yá kó gba ìtọ́jú nílé ìwòsàn síwájú kí ìwádìí ó tó bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ ọ̀hún èyí tó ní ẹ̀rí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn olùkọrin tàkasùfé ọmọ ilẹ̀ wa Nàìjíríà èyí tí gbogbo èèyàn mọ̀ sí Bijaino mà ló ti sọ wípé orin kan èyí tó gbé ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ bọ́ sí ìta gbangba tó fi di ìlúmọ̀ọ́ká o, orin tí gbogbo ènìyàn ń jẹ lẹ́nu bí ẹni jẹ dòdò ìkirè èyí tí wọ́n pè ní Dámidúró. Orin ọ̀hún tí David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido tó kọ èyí tó gbé orin náà jáde lọ́dún 2011. Bijaino ní òun gangan ní ọpọlọ àti igi lẹ́yìn ọgbà orin náà, wípé òun lòun kọ orin ọ̀hún kalẹ̀ fún Davido kó tó di pé Davido ó wọlé orin ó porin náà pọ̀ tó gbé jáde o. Bijaino tó sọ ọ̀rọ̀ yìí lórí ètò kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lónìí Davido kò lè sọ bẹ́ẹ̀ sì ni kò lè tako ọ̀rọ̀ yìí lójúkojú níwájú òun nítorí pé ó mọ̀ wípé òun gangan lòun kọ orin ọ̀hún sílẹ̀ tóun sì fún ní ìlànà tí ó gbà kọrin ọ̀hún tí ó fi dùn tí gbọ́ngbọ́n yóò fi kọ́ sí o kó tó di pòpòpọ̀ èyí tó di àtẹ́wọ́gbà lọ́wọ́ àwọn ọmọ aráyé. Bijaino èyí tí wọ́n béèrè wípé láti ìgbà yìí wọn ò gbúròó rẹ̀ mọ́ lágbolé olórin kò ṣàì ṣàlàyé wípé òun fún ara ní ìsinmi ni. Ó ní bó tilẹ̀ jẹ́ ipò ti pẹ́ díẹ̀ tóun ti gbé orin síta kẹ́yìn, ó ní pẹ̀lú rẹ̀ náà Ọlọ́run ò jẹ́ kí owó dá lọ́wọ́ òun nítorí wípé ẹ̀dá owó kì í dá olókun bẹ́ẹ̀ ni kì í dá ọlọ́ṣà. Ó ní àtijẹ àtimu ó ń bọ́ sí ìrọ̀rùn, bẹ́ẹ̀ náà lòun tún fi owó ṣe fújà ní ìgboro ayé. Ó wá ní ológìní ti dé báyìí kí gbogbo àwọn èkúté ilé kí wọ́n paramọ́ o, òun ti dé lákọ̀tún padà. Ó ní àgbòun tó tà dí mẹ́yìn ó ti lọ mú agbára orin wá. Bijaino ní òun dé toníràbájì gan láti bẹ̀rẹ̀ sí ní máa fi orin tàkasùfé àdídùn dá àwọn olólùfẹ́ ọ̀hún lára yá. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tùròyìn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.